Nàìjíríà wọ gàù àti kó sí páńpẹ́. Gbogbo ọmọ Nàìjíríà àti dọ́wọ́rẹ́. Ìjọba fìyà jẹ aráàlú la dìbò yàn, ìjọba tí ń fún wa ní wàhálà. Ẹ̀ẹ̀kan lọ́mọkùnrin ń kú, bó bá dọ́gba ẹ̀wọ̀n lọ fẹ́ jù mí sí lórí ọ̀rọ̀ yìí, ó ti yá. Bóyá kí n sọ fún yín, kò sóhun tó lọ́sẹ̀lú lè fọ́ Oba Akewi ṣe. Bọ́lọ́sẹ̀lú kan bá lè bí kóso, kó lágbára bí àrọ̀nì, bó bá jẹ̀bi ẹ̀bi l'Oba Akewi ń fúrú wọn. Bọ́lọ́sẹ̀lú kan bá sì hùwà rẹ̀, táwọn ọ̀tá òṣèlú bá ń sáátá ẹ̀, àwa akọrin fi gbé e lárugẹ ni. Kí ni láríjà Oba Akewi táwọn aráàlú bá ń jìyà tí mo bá fọwọ́ lérán? Olúwa ọba ti sọ mí dá lájàngbìlà aráàlú, ẹ̀jẹ̀ ń polongo. Ìjọba tó bá fẹ́ bí pa ni ó yẹ ká pariwo wọn. Kò burú tó rú eléyìí táyé ìjọba Buhari tí mo fi polongo lè lé wọn lórí, tí wọ́n fi jù mí sọ́gbà ẹ̀wọ̀n Àbújá. Tá a bá pèjọba Buhari lólè, ẹ jọ̀wọ́ kí la fẹ́ pèjọba Tinubu, ẹ wí fún mi. Ayé ti nira kankan ní Nàìjíríà, ìlú ò fararọ, ìyà ń jọmọ Nàìjíríà. Àgbẹ̀gbísù sígbó, ewé àpàdé ò jẹ́ ugbó. Àgbẹ̀gbísù ewùrà sẹ́gàn, ọ̀yọ̀ jẹ́ kí iṣu ewùrà ó dàgbà. Àgbẹ̀gbin ewé ọdún síta gbangba, bébí ọdún bá di igi ńlá kálẹ̀ lábí ọdún nara. Ó kù dẹ̀dẹ̀ kígi ọdún dà lọ́yè, ewúrẹ́ mewé ọdún jẹ. Ìjọba Tinubu tí mo polongo ìbò fún, 21 albums ni mo fi campaign fún wọn. Wọ́n dórí ọba tán, wọ́n sọ pàkọ́lùké. Ìjọba Tinubu já wa kulẹ̀ bí àpò ẹ̀wà. Mo dé o, aláṣẹ orin ewì ló dé o. Àyàkọ́kọ́ ọ̀nà a kì í torí àgbàdo kan ṣoṣo ṣe kọ́. A kì í torí èrè kan ṣoṣo ṣàkàrà. A kì í torí ẹyin kan ṣoṣo ṣe pọ̀ o. Tọmọdé tàgbà kì í bá wọn péjọ dẹ̀gbẹ́ ìlírí. Bọ́lọ́kọ ò bá sí lóko nìjímèrè ń wa eré. Èmi Ọba gbogbo Akewi, èmi gangan lóko. Gbogbo ẹ̀yin ìjímèrè òṣèlú ẹ fẹsẹ̀fẹ́. Torí ọjọ́ tí ìjímèrè bá fojú kan alápinni, lọ̀rọ̀ burúkú inú rẹ̀ ń yọ́. Ọba gbogbo Akewi o, mo ti da alápinni òòṣà. Ìbẹ̀rù fún gbogbo ọ̀bàyéjẹ́ olóṣèlú. Èmi Akewi kan ṣoṣo tí ń gbénú ilé bara rẹ̀ lẹ́rù. Oba Akewi yes. Mo dọ́jà Ìgbẹ̀nà lọ́sọ̀gbọ̀ òròkì, ẹ̀rù bà mí àyà mi já. Kóńgò ìrẹsì ó di 2,500 naira lọ́jà. Ìjọba Tinubu, ìjọba Tinubu níbo là ń lọ? Nǹkan tí wọ́n gógó ní Nàìjíríà. Kóńgò gàrí ó ti di 700 naira nílọrin. Ẹ sì ní àfọkànbalẹ̀. Ọmọ olódò dẹ ebi ń pa wá ní Nàìjíríà, ẹ ní àfọkànbalẹ̀. Abọ́ ìwá ti da 2,000 naira l'Adó Èkìtì. Àpò ṣúgà ti da 75,000 naira. Àpò fúláwà kò ṣeé ná lọ́jà mọ́, ó di 45,000 naira. Èyí burú jọjọ. Ìjọba Tinubu, èyí burú jọjọ. Ìlú ò fararọ. Gbogbo ọmọ Nàìjíríà ní ò gbádùn rárá. Ariwo ebi ni gbogbo ọmọ Nàìjíríà ń pa sáá nílé lóko. Ẹni repo pẹtiróòlù 100,000 naira láti Èkó s'Òṣogbo kò lè gbé padà sí ìgboro Èkó mọ́. Ẹ̀rí wípé ó burú. Ọ̀pọ̀ àwọn tá a yàn gẹ́gẹ́ bí mínísítà lábẹ́ ìjọba Tinubu wọ́n wá dọ̀daràn, wọ́n wá ń jíwó. Ẹ̀yin ẹwọ́rú jàgùdà páálí olórí bàráwò bá ń sá bẹ́tà ẹ̀dù. Minister of Humanitarian Affairs and Poverty Alleviation ni mo wí. 585 million naira lówó tó jí lápò ìjọba olórí gbéwìrì. Olórí olè ló fi pòólẹ̀, olórí jàgùdà páálí ló gbaṣẹ́. Jàgùdà páálí ló pàṣẹ. 500 billion naira ni Umar Farouk Sadiyat tó jẹ́ former Minister of Humanitarian Affairs ń jẹ́jọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo sì dábọ̀ ọ̀rọ̀ ọ̀hún nínú orin ewì tí mo kọ tíjọba àpapọ̀ láyé Buhari fi tì mí mọ́lé. Gbogbo owó batch A and batch B empower exit tí wọ́n ní kó pín, jàgùdà gbẹ́sẹ̀ lé kó pín. Sẹ́ẹ̀rí wípé burú jọjọ. Ta wá nínú wọn tá a lè pè léèyàn gidi.
ọ̀pọ̀ àwọn mínísítà tá a gbójú okùn lé wọn jẹ́ ní agbá gbogbo wọn pátápátá ni wọ́n ń kó náírà tó pọ̀. Bọ́lá Tinubu àwa sì la gbé kòkò dé gbòòrò kó tó dẹni ẹbọra. Ìjọba tó bá fìyà jàráàlú kì í ṣèjọba gidi. Ìjọba wọ̀bìà, ìjọba wọ̀nbílíkì ló jẹ́. Ìjọba oníjẹ kò kàn mí, ìjọba jẹni bí emirin, ìjọba tó burú jọjọ. Tàǹdìtàǹdì la rí láyé Buhari tí gbogbo ayé ń gbé bàbá ṣépè tí wọ́n ń ké. Mo ti fẹ̀mí lakú nígbà tó ju ogún lé. Ó ní ìyá akitiyan lórí kẹ́sà lè dàrẹ́ ilẹ̀ yìí sá. Ẹ ti wá gbàgbé, ẹ ti wá gbé tàǹdìtàǹdì jáde fún gbogbo ọmọ Nàìjíríà. Atarodo lásán òsè rà lọ́jà mọ́ ẹ̀rí wípé burú. Afọgbọ́n ọdún pilẹ̀ wèrè títí dòní. Ń ṣe ló ṣàdúró ti rí wèrè ìdájà ẹ̀rí wípé burú o. Ọba gbogbo Akewi yes. Òró là ń fọwọ́dò fọ́dọ̀, òró là ń fọwọ́dò fọ́dọ̀. Òró là ń fọdò ló ń petu ní Yẹmẹtu. Èmi àràmọ̀ǹdà Akewi lóde o. Èmi àràmọ̀ǹdà Akewi tí ò ṣe dúnkokò mọ́ nínú o. Kò ìwọ̀lú baálẹ̀ ń ṣàyẹ̀wò. Ṣé yóò dé ni àbí yóò sùn ni? Bí mo dé ogun ni, bí mi ò tètè dé ìjàngbọ̀n. Òjijì fìrí mo dé ọmọ mi lù jìjìjì. Jigán. Akọ́fàárín fàsápò. Ó ní joyè amúlérí pínpínpín. Igba ojúlé ló wọlé aró, igba ọ̀nà ló wọ́ ẹ̀dẹ̀. Àpáàdì tí ń bẹ lára ògiri tògiri tèmi ní í ṣe. Ọba Akewi yes. Ta wá nínú àwọn tá a gbójú okùnlé tó sì jẹ́ ní agbá. Ẹ ṣàlàyé ká gbọ́ o. Ọ̀pọ̀ mínísítà tá a gbójú okùnlé láyé wọn ti dorí kodò bí ọ̀rọ̀ àgbò. Mo ṣe 21 album mo fi campaign fún ìjọba Tinubu. Gbogbo ẹbí tí mo rí ló sà ń sáré gíjógíjó tí wọ́n sáré gíjógíjẹ tí wọ́n sà ń bẹ̀rù sáá. Mo fẹ̀mí lakú kíjọba Tinubu ó lè wáyé. Ìjọba Tinubu ò sì rí kẹ́sẹ̀tì kan oṣù tí mo ṣe tí mo fi polongo wọn. Àmọ́ ṣá mo mọ̀ pé kọ́jọ́ tó tẹnu bepo kẹ́sẹ̀tì tuntun tí mo fi ń bá wọn wí yìí yóò dọ́dọ̀ wọn dandan ni kí wọ́n rìáàtì. Agogun lálá èmi ò sì rángúnṣẹ́. Ìjọba Tinubu kọ̀ kò ṣàtúnṣe. Ebi sì ń pa gbogbo ọmọ Nàìjíríà sì ń ké. Ohun gbogbo tí wọ́n gógógó àfi bí ojú ẹja. Àpò ìlùbọ́ funfun lọ́dún tó kọjá 2,500 naira a sì ń pariwo gèèpò wọn. Àsìkò Tinubu àpò ìlùbọ́ di 30,000 naira. Kò sóhun tó ṣe é rà lọ́jà mọ́. Gbogbo ọjà ló gbówó ńláńlá lórí. Ètò ààbò tí ò sí kò jẹ́ kọ́ ọmọ Nàìjíríà ó lè dáko. Ìwọ̀nba àgbẹ̀ tó dáko owó tó pọ̀ àgbẹ̀ ń ná lórí oko ọ̀hún ti jẹ́ kéré oko ọ̀hún wọ́n gógó. Àfi bíi pé Nàìjíríà nìkan níbẹ̀ nínú ayé ni ó sún wa ní Nàìjíríà. Ordinary bag of pure water ó di 400 naira. 2,000 naira ní iṣu ẹyọ kan oṣù lábúlé. Bọ́ bá dé gbòòrò Èkó èló gan ni wọ́n fẹ́ tà ẹ ṣàlàyé ká gbọ́. Lójúmọ́ ni dọ́là ń ròkè kò wálẹ̀ mọ́ rárá. Ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí wá dorí kodò ó wá bàjẹ́ pátápátá. Kí ló dé Mr. Tinubu ẹ rí nǹkan kan ṣe? Ọ̀pọ̀ ministers àti honourable members tó yẹ kó ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ owó ni wọ́n ń kó. Ṣé ẹ sáà mọ̀ mí pé ná kékèké lomi ìgbín lè pa? Bí iná bá fẹjú tán iná ajó ìgbín a sì jó karahun. Mo ti dọmọ ayé, mo dọmọ ayé lónìí o. Ẹ má tọ́ ayé lọ́mú. Gbogbo igi tí ń bẹ nínú igbó igi osè ni ó pìtàn gbogbo wọn. A sì ń pariwo kí wọ́n jẹ́ káwọn ọ̀dọ́ ṣèjọba. À ń pariwo kí wọ́n fọ́bọ láàyè kí wọ́n sì lù ú. Ẹ̀yẹ wo dísì ẹni Àlísì Mádùéke. Olólè àkọ́kọ́ tó jalè ní Nàìjíríà. Minister of Petroleum Resources ló jẹ́. Ó jalè ní Nàìjíríà ó sá ìlú òyìnbó. Ìlú òyìnbó lọ́wọ́ tún ti tó Jagunlabi tó tún jẹ́jọ́ ọpọ́ jíwó. Bẹ́ẹ̀ bá lè gbọ́ iye owó tó jí èèyàn sunkún fórílẹ̀-èdè Nàìjíríà pẹ́ kí wọ́n tó dákẹ́. Owó ńláńlá owó gọbọi ni wọ́n ń jí lọ́dọ̀ tàwa. Nàìjíríà yìí wọ́n sà ń sin olórí olè tó pọ̀. Ọmọbìnrin arẹwà tó tún borílẹ̀-èdè yìí jẹ́ Halima Sehu ni mò ń wí. Former National Coordinator and Chief Executive Officer
of the National Social Investment Program Agency olè tún lòun 37.1 billion naira ló jí o tó ń jẹ́jọ́ rẹ̀ lọ́wọ́. Kí ló dé tó jẹ́ pé gbogbo ẹni agbójú okùnlé nínú àwọn obìnrin wọ̀nyí ni ò jẹ́ ní agbá? Umaru Farouk ń jẹ́jọ́ olè, Dizeni Madueke ń jẹ́jọ́ olè lọ́wọ́, Alimat Sehu ń jẹ́jọ́ olè. Ọwọ́ àjọmí lójú pé bẹ́ta ẹ̀dú tá a tiẹ̀ mọ̀ sójúlówó ọmọ ọlọ́run tòótọ́ tó tiẹ̀ tún sọ testimony bó ṣe di mínísítà náà tún jẹ́jọ́ olè. Ọwọ́ àjọmí lójú pé òdodo ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà. President Tinubu, àbòsí lórílẹ̀‐èdè yìí ojoojúmọ́ làwọn èèyàn ń kú sá. Níbi orí adé tí ń wọlé ẹ̀lẹ̀ kí ni tá a fẹ́ ṣe? Ìjọba Tinubu ẹ tètè wá nǹkan ṣe sí. Ọba onímọ̀jọ́ ọ̀fìmọ̀jọ́ Èkìtì nípínlẹ̀ Èkìtì lọ́yọ́ local government àwọn agbẹnipa fìbọn gbẹ̀mí ẹ̀. Ọba ẹlẹ́sùn ọ̀fẹ̀sùn Èkìtì nípínlẹ̀ Èkìtì níkànlé local government Èkìtì state àwọn agbébọn náà ló pa. Alára of ara níkànlé local government kan náà ni onìkan ṣoṣo ló nẹ pápá bora. Àìmọye ọmọ ilé ìwé lórílẹ̀‐èdè yìí táwọn ajínigbé ti gbé tí wọ́n ti pa wọ́n ṣe wọ́n lọ́sẹ̀ tí wọ́n ti gbẹ̀mí ẹ̀. President Bola Tinubu o ẹ jọ̀wọ́ gbogbo nǹkan ẹ bá lè ṣe lórí ebi lórílẹ̀‐èdè yìí ni ẹ ṣe. Ìyà ń jẹ wá, ìyà ń jẹ gbogbo ọmọ Nàìjíríà. Bó jẹ́ ẹ bá jẹ yó tán ẹ kó ọ̀gbẹ́ ló mú bọnú. Ọ̀pọ̀lọpọ̀ bá jáwọ́ gbé ìsìnsìn ìgbẹ́kùn náà ní bá lọ sóde ọ̀run. Bájá bá gbé egun ń ṣe ní dọ̀bálẹ̀ gbalasa. Ìran ajá kan ò gbọ́dọ̀ jẹrin, ìran àgùntàn kan ò gbọ́dọ̀ jẹ́jẹ́ ọmọ. Àṣà tó bá pàdé ò gbọ́dọ̀ gbé kọ́ sí. Ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ro kúrò mí ayé wọn ò ní jẹ́. Mo sì ń padà bọ̀ ná. Apá kẹrin ebi ń parọ́ oní Nàìjíríà. Ẹ mọ̀ retí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Tẹlifóònù nọ́mbà mi rèé 070 346 06439 lẹ́ẹ̀kan sí 070 3460 6439. Ọba gbogbo akẹ́rù mò ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.